lọ ṣe ìgbéyàwó ní kóòtù ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ọdún 21 kó tó lè lọ ṣe ìgbéyàwó kóòtù. Wọ́n á lọ sí ọ̀dọ̀ akọ̀wé kóòtù, wọ́n á fi orúkọ wọn sílẹ̀ àti àwòrán wọn. Àwọn akọ̀wé kóòtù yẹn á wá fi àwòrán wọn á lẹ̀ mọ́ pátákó notice board. Bí wọ́n ṣe lẹ̀ mọ́ yẹn ni wípé àwọn yìí fẹ́ ṣe ìgbéyàwó so that àwọn èèyàn tí wọ́n bá mọ̀ wípé kò yẹ kán fẹ́ ara wọn, wọ́n á tètè wá report, wọ́n á tètè lọ sọ fún àwọn aláṣẹ kóòtù kan lè cancel ìgbéyàwó yẹn kó tó di ọjọ́ ìgbéyàwó. Tí wọ́n bá ti lẹ̀ fọ́tò wọn, ìyẹn àwòrán wọn, tí wọ́n bá ti lẹ̀ mọ́ ojú pátákó àkíyèsí tí í ṣe notice board, tí wọ́n bá ti lẹ̀ mọ́, wọ́n á wá fún ní bí ọjọ́ díẹ̀, wọ́n á fi retí àwọn alátakò kan wá pé àwọn tẹ́ fẹ́ sopọ̀ yẹn ẹ mọ́ so wọ́n pọ̀ o, kò yẹ kán ṣe ìgbéyàwó. Tí wọ́n bá ti rí pé kò sí alátakò, wọ́n á wá so wọ́n pọ̀. Àwọn ẹlẹ́rìí á wà ń bẹ̀, tí wọ́n bá fẹ́ wọ́n lè lo bíbélì, wọ́n á so wọ́n pọ̀ pẹ̀lú bíbélì àti òrùka ìfẹ́. Tí wọ́n bá ti so wọ́n pọ̀ níwájú kóòtù gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó, ọkọ tàbí ìyàwó wọn ò lè fẹ́ ẹlòmíràn. Ṣùgbọ́n tí ìgbéyàwó wọn tí ò bá rọgbọ, tí ò lálàáfíà, tó fẹ́ gbẹ̀mí wọn, wọ́n á padà lọ sí kóòtù. Kóòtù yẹn á tú ìgbéyàwó náà ká. Wọ́n á wá gba ìwé pé àwọn ti túká. Ìgbà yẹn ni wọ́n tó gba òmìnira.